أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم أدعو كفو الله أكي الله أكي الله أكي الله أدبي توبي ojú gbogbo nǹkan lọ ojú gbogbo ẹ̀dá lọ kò sírú Ọlọ́run kò sáfiwé fún kò sí ní tó jù lọ nígbà tí ó tiẹ̀ wulẹ̀ sí ní tó tó ọba tó ṣẹ̀dá wa ọba tí ń ṣe jíjẹ mú fún wa ọba tó ń fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa ọba tó ní kí ọdún èní ó tún ṣojú wa akíra wa dúdú mùsùlùmí lọ́kùnrin lóbìnrin ìpè assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu akíra wa kú ọdún akíra wa kú ìdún Ọlọ́run jẹ́ aṣọ́pọ̀lọpọ̀ ọdún láyé Ọlọ́run má ṣe àforí ẹ̀ṣẹ̀ wa jìn wá má ṣe àforí ẹ̀ṣẹ̀ wa jìn wá nítorí tọdún bá ń gorí ọdún tóṣù bá ń gorí oṣù nítorí kí gbogbo olùgbàdo òdodo máa ronú sí ni pé sóhun súnmọ́ Ọlọ́run sí ni àbóhun ń dọ̀tọ̀ Ọlọ́run sí ọba tó ní kọ́dún yóò ṣojú wa Ọlọ́run dodo pẹ́pẹ́ ń fúrú tá a gbìyànjú sẹ́yìn àti tí a tún mọ gbìyànjú lè ní gbogbo ẹni tí ó pẹran gbogbo ẹni tí ó kírun gbogbo ẹni tí ó ṣe dáadáa gbogbo wa kan sí kejì nínú wa súnà tá a fi ṣègbè ọ̀rọ̀ sọ́lọ́run ọba lẹ́nu tá a fi ṣègbè ọ̀rọ̀ sáànẹ́bì lẹ́nu Ọlọ́run má ṣà wò gbogbo eléyẹn náà má ṣà fi pa gbogbo àṣìṣe wa rẹ́ àṣìṣọ́ wa Ọlọ́run má ṣà pa gbogbo ẹ̀ rẹ́ Ọlọ́run má ṣà ṣe wá lẹ́ni rẹ̀ tòótọ́ a ní asáré ran ara létí ní ráńpẹ́ gẹ́gẹ́ bí àṣà wa ní gbogbo ọjọ́ Jímọ̀ àgbẹ̀dọ̀ pé nítorí ń pọ́jọ́ jẹ́ ọdún ká má mú ìrántí wa kò ní pẹ́ kò ní lọ́ǹgì pẹ̀lú ògo Ọlọ́run pàtàkì kápa ẹran ọdún àti sọ sẹ́yìn o àmọ́ ká tún sáré ran ẹlòmíì létí owó kan ń bẹ lákàntì ẹlòmíì owó kan ń bẹ nínú àpò ẹlòmíì tí ń contemplate lọ́wọ́ pé àbí ń fi pẹran ni àbí ń dẹ̀ fi yanjú bùkátà yìí ní bàtà tí mo fẹ́ rà yìí ń kọ́ mo sì fẹ́ sáré ṣe nǹkan kan lára mọ́tò yìí náà o mo sì fẹ́ sáré ra aṣọ yìí o mo sì fẹ́ sáré ra kíní yìí o ń wá ń rò yìí pé àbí kò wọ́n pẹran ni àbí kò wọ́n mọ́ pẹran ni mo sì gbọ́ tàfà kan ní kò sí dandan o àbí tí ń wà nínú ọkàn rẹ̀ yẹn náà mo fẹ́ pa náà rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ó ní al-udhiyatu li sahibiha bi kulli sha'ratin hasana hadithi tí Imam Tirmidhi gbà wá ni kí wọ́n ní anabi ní ẹran tó bá pa déédéé irun tí ń bá ń bẹ lára rẹ̀ ni wọ́n fi kọ́ ládàá fún ọ imagine déédéé irun tí ń bá ń bẹ lára rẹ̀ sí ò lè ká yẹn ni pé wọ́n bù ládàá fún ọ léyìí tí ò lè imagine kìí ṣe ìjọsìn kékeré o kìí dẹ̀ ṣe ìjọsìn àríyá àti fàájì lásán kí èèyàn pa ẹran fọ́lọ́run Ọlọ́run appreciate ẹ̀ púpọ̀ kìí ṣe bẹ́ẹ̀ jẹ́ ṣe pọ̀ tó lọ́lọ́run ló fẹ́ jọ Ọlọ́run ọba lójú kìí ṣe ẹran tí ń bẹ́ẹ̀ ń ló fẹ́ jọ Ọlọ́run ọba lójú ìbẹ̀rù Ọlọ́run tó bá fi pa ó jẹ́ tó ọ̀tọ̀ ọmọ tó tún ní nǹkan míì tó fẹ́ fowó ọwọ́ rẹ̀ yẹn ṣe pé ìbá tún fowó yìí ṣe nǹkan báyìí ìbá fowó yìí ṣe nǹkan báyìí àmọ́ nítorí tọ́lọ́run jẹ́ ń pẹran nítorí tọ́lọ́run tó tì ọ́ yẹn ládàá yẹn mọ̀ pọ̀ ó lè pa níjọ́ ọdún tí ń jèní ó lè pa níjọ́ kejì ó lè pa níjọ́ kẹta kìí ṣe kó dandan ni kó jẹ́ ìjọ ọdún nìkan àwọn àyíyámù tashrik ó tún kù lẹ́yìn ọdún tá a tún máa fi pa ẹran ẹja aṣojú kòkòrò súnà yìí ládàá rẹ̀ pọ̀ dúdú bá gbára rẹ̀ ṣe lè kọ́ mọ́ kọ́dà bá jẹ́ bí 30,000 naira lẹ́yìn tó bá Nàìjíríà ti ń gbọ́ mi o 40,000 naira bí ẹran ṣe lè wọ́n tó náà ó rí kan tó lálàáfíà kò bá kéré ìwọ náà ṣáà rí i pé o mú ìjọsìn yẹn ṣe má fà níyẹn pé ó ti tó kémi náà mọ̀ pẹ́ràn àwọn ẹgbẹ́ mi ti ń pẹ́ràn àníyàn tó bá mọ́ ni o fi pa o mo pa ńlá sí ẹ̀yìn gbọ́dọ̀ mọ́ pa lọ́dún yìí ẹran lágbájá ni mo ń tóbi jù ládùúgbò yìí ẹ jẹ́ kó já níyàn mímọ́ ẹ jẹ́ kó jẹ́ ìbẹ̀rù Ọlọ́run ní bẹ̀rù Ọlọ́run tó bá mú yín pa mọ́ fẹ́ wò lan yanala Allaha luhumuha wala dima'uha walakin yanaluhu taqwa minkum ìbẹ̀rù Ọlọ́run tẹ́ bá fi pa òun gangan ló fẹ́ ríṣì Ọlọ́run sọ ẹjọ́ jẹ́ ìbẹ̀rù Ọlọ́run àti ìkìláàsù la fi pa ẹran tá a bá wá ń lọ Eid láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ òwúrọ̀ yìí tá a bá ti jí tá a bá ti ń palẹ̀mọ́ láti máa lọ sí mọ́ṣáláṣí fáwa tá a bá ti láǹfààní àti lọ àwa tá a bá láǹfààní àti lọ náà súnà yìí ó wà fún wa láti ìbẹ̀rẹ̀ òní òun ni ká ti máa dárúkọ Ọlọ́run ká máa dákọ Ọlọ́run ká máa ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahil hamd ká máa gbọ́ Ọlọ́run ọba tóbi ẹ̀rí gbogbo nǹkan pè ní imani gbogbo nǹkan pè ní Islam ó ti parí sínú èdè tá a pè ní sí yẹn Allahu akbar Ọlọ́run ju gbogbo nǹkan lọ Ọlọ́run ju òṣì tí ń ta mí lọ Ọlọ́run ju owó tí mo ní lọ Ọlọ́run ju èmi gangan fúnra mi lọ ó ju anybody lọ ó ju gbogbo ọba lọ ó ju gbogbo nǹkan ohun tí mo fẹ́ gbé sọ́kàn lọ ó ju àwọn àjẹ́ lọ ó ju oṣó lọ ó ju gbogbo ẹni tó fẹ́ dẹ́rù bà mí lọ ó sì ju gbogbo ẹni tó ṣàdéhùn fún mi pé ó ṣoríire wá gba nǹkan báyìí lọ́wọ́ mi ó ju gbogbo wọn lọ Ọlọ́run gangan ní ń fúnni Ọlọ́run gangan ní ń kẹ́ni Ọlọ́run gangan ló lè pani Ọlọ́run gangan ló lè yéni Ọlọ́run gangan ló lè fara níní
òun ló lè wúlò fún ni nǹkan pé ń tawhidu ìmọ̀ Ọlọ́run lọ́kan ó ti parí sínú gbólóhùn náà Allahu akbar ó máa tẹnumọ́ ó tún wá fi ọba gbogbo zikiri kún pé la ilaha illallah kò sọ́ba mi àfọlọ́run tó yẹ kí èèyàn máa sìn Allahu akbar gbólóhùn yìí náà lọ́lọ́run fẹ́ ká wá wí láyé ntọ́lọ́run fẹ́ ká wá wí láyé tó ti torí ẹ̀ dá wa pé tó bá ti wí o ti dọ̀rẹ́ mi náà ní gbólóhùn tí ọmọ fi ṣàzíkìrì yìí Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'ani pé wa yadhkuru ismallahi nínú suratul hajj ó nínú táwọn òfin ní ká máa ṣọdún ká máa pẹran náà ni pé ká lè máa dákọ̀ Ọlọ́run ọba fi ayyamin ma'lumatin láwọn ọjọ́ tóun ti ṣàmì sí pé ìjọba báyìí mo fẹ́ kẹ́ ẹ fi rántí mi yàtọ̀ ala ma razaqahum min bahimatil an'ami ẹ dákọ̀ Ọlọ́run ọba sí àwọn ẹran àti màálù àwọn ràkúnmí gbogbo àwọn ẹran jíjẹ tọ́lọ́run fi kẹ́yìn tó fi ṣàánú wáyé pé ká mọ ó kù sẹ̀ wọ́n rọ̀ fún wa ní ságbára wa ká wọn ni ẹran àgbò tó so mọ́lẹ̀ náà nígbà tó bá yíjú padà sí ọṣọ́ ọmọ pé ò ní lè súnmọ́ mọ́ kódà adìyẹ lásán tádìyẹ bá bínú ọmọ ènìyàn sùn sẹ́yìn bó ṣe kéré mọ́ ẹ̀ náà kò sí ìtagbára wa kánú gbogbo wọn Ọlọ́run lọ́sẹ̀ wọ́n rọ̀ fún wa à ń mú wọn à ń dá wọn dùbúlẹ̀ à ń jẹ wọn ẹ dúpẹ́ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba tẹ̀síìrì mi ta tutù àyà yìí ni pé ala ma razaqahum min bahimatil an'ami tẹ́ ẹ bá fẹ́ pa wọ́n ẹ dákọ̀ Ọlọ́run ọba síbẹ̀ ala ma razaqahum min bahimatil an'ami ọba tó ní kí jíjẹ múmu ọmọ rọrùn fún ọ ọba tó ní ọmọ rí náà tọ́ kọ́kọ́ ọmọ rí lò ó yẹ kó o lè dúpẹ́ rẹ̀ fọlọ́run mọ́ṣá ìmoore fakulu minha tá a bá pa tán ẹ̀jẹ̀ ń bẹ̀ wàá tó yẹn mọ́líbá isal fakir ẹ̀fẹ́ ni tí ò rí jẹ ẹ fún wọn jẹ ẹ̀fẹ́ ni tí kò rí náà ẹ fún wọn jẹ gbogbo ará àdúgbò àwọn tó ń gbé lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọn ò ní tó ọ pín nǹkan wọn jọ kárí gbogbo wọn kì í dáa jẹ o èèyàn bá ti pa tán bẹ́ẹ̀ afẹ́ kó o ṣe sàárà kó o gbìyànjú Ọlọ́run ní sọ̀rọ̀ yìí nínú Al-Qur'an ó ní mo fẹ́ kẹ́yìn náà tẹ́wọ̀ ńbẹ̀ kínú yín ó dùn ẹjí kọ́ ọmọ jẹ́ ńbẹ̀ ẹjí káyọ̀ jẹ́ ńbẹ̀ ẹ wá pín káàkiri ẹ pín sọ́dọ̀ àwọn aláìní ẹ pín sọ́dọ̀ ará àdúgbò ẹ fi sokùn ẹbí papọ̀. bẹ́ẹ̀ ni nínú tí a tún fẹ́ rán ara létí lénìí nítorí pé àfẹ́ kíkiní yóò gùn púpọ̀ kódà rò pé yóò tiẹ̀ kọjá 5 minutes òun ni ọ̀rọ̀ nípa ọdún ńláńlá méjì tó pàdé lénìí ọdún Jímọ̀ àtọdún Eid à ń sọ ilé ìfàǹfààní àwọn tí àwọn wà níbi tí wọ́n ti láǹfààní àti kí méjèèjì àwa kan tí ewúlẹ̀ láǹfààní àti kí kan rárá nínú méjèèjì èyí tábà máa kí inú ilé ni á ti máa kí àyìn tí ẹ bá nírú àǹfààní bẹ́ẹ̀ tó bá ti papọ̀ bẹ́ẹ̀ tí ọdún Jímọ̀ àti ọdún Eid ọdún Eid Iléyá ni àbújá Eid ìtúnu àwẹ̀ tó bá ti pàdé bẹ́ẹ̀ àwọn àfọ mímọ̀ wọ́n yára wọn lóye àti ìlàkàì lórí kí ló yẹ ká ṣe ń bẹ̀ kí ni ìlànà tó tọ́jú ń bẹ̀ Al-Imam Malik àti gbogbo àwọn àfáà tán bẹ nínú school of thought rẹ̀ Al-Imam Abu Hanifa àtàwọn àfáà àgbà tán bẹ nínú school of thought rẹ̀ àti Al-Imam àtàwọn kan nínú àwọn Shafi'iyya àti àwọn school of thought kan tán pé wọ́n Zahiriyya ẹ ti rí pé majority school of thought Islam náà láti dákọ̀ yẹn wọ́n lọ síbi pé tó bá di irú jóì níbẹ̀ tí Jímọ̀ àti ọdún bá ti pàdé ṣe rí ká lọ ọdún ká lọ kírun ìdí súnà ni o àwọn kan ní súnà mu'akkada ká lọ kírun ìdí bíyàn bá aráyè lọ kí kò sẹ́ṣẹ̀ tíyàn bá sì kí ọ gba ládàá ńláńlá so àmọ́ ìrun Jímọ̀ dandan ni ẹ̀rí kó di ní chapter lọ́lọ́run sọ̀kalẹ̀ fún nínú Al-Qur'an tó ní ya ayyuhal ladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ati tán bá ti pèrun tán bá ti pèpè níjọ́ Jímọ̀ pé ó yá ìrun yá fàṣàwọn ila dhikrillah excuse sí fẹ́ nìkankan mọ́ ẹ tètè lọ kírun ẹ tètè lọ ṣèrántí Ọlọ́run wádàrú bẹ́ẹ̀ ẹ fi gbogbo ń tẹ́ bá ń ṣe ńlẹ̀ nínú kátàkárà ẹ pàtì àṣẹ ńláńlá lọ́lọ́run pa yìí tó dìídì sódìndí chapter kan náà Al-Qur'an nìta pé Suratul Jumu'ah tó sọ̀ kalẹ̀ nítorí ẹ̀ tọ́ Ọlọ́run ò sì specify pé àyàfi kò sọ pé irun yìí ṣe dandan fún yín àyàfi tó bá fọ́ọ̀lù síjọ́ ọdún Ọlọ́run ò ṣàyàfi ń bẹ̀ so àádìí mú gẹ́gẹ́ bíi pé bọ́lọ̀ ti pàṣẹ ẹ̀wọ̀n náà ni pé generic commandment ni èdè tọ́lọ̀ ń lò ó fi pàṣẹ pé gbogbo ìgbà tẹ́ ẹ bá ti gbọ́ ìrun pípé ìjọ Jímọ̀ sétí ẹ lọ dá Ọlọ́run ọba lóhùn ẹ pàdòdò tẹ́ ẹ bá ń ṣe tì so Ọlọ́run ò dẹ̀ sọ pé àyàfi ìjọ ọdún ìyẹn làwọn àfáà tá a dákọ̀ yìí dúró lé lérí pé àwọn ò rí ẹ̀rí láti sọ pé tẹ́ Jímọ̀ àtọdún bá ti wá pàdé o tíyẹn bá ti wá kírun ìdí o ìyẹn ìrun tó jẹ́ súnnà kò ṣe dandan fún kó wá lọ kí ìrun Jímọ̀ mọ́ táwọn kan sọ ọ́n láwọn rẹ́rìí fún ní táwọn rẹ́rìí fún ni pé ìrun Jímọ̀ ṣe dandan ẹni tí ó bá ráyè lọ láti lọ kí ìdí dandan ni kó kí Jímọ̀ ẹni bá sì ráyè àti lọ kí ìdí náà dandan ni kó kí Jímọ̀ kó affect ara wọn. Al-Imam Shafi'i rahimahullahu ta'ala tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n wà nínú school of thought rẹ̀
Imam Shafi'i ní dandan ni ká kí jímọ̀ lẹ́yìn tá bá ti kí ìdí tán, kò affect ara wọn, kò ní ó ṣe pẹ̀lú ara wọn. Ṣùgbọ́n àwọn tó bá wá láti jìnnà tọ́nà wọn bá jìn tí a sì pé lásìkò tá dẹ̀ ń sọ yìí táwọn àfáà wa àgbà yìí ń sọ̀rọ̀ ìrun mọ́ṣáláṣí tí sábà máa wà ń lù lódindi kọ́ríà ìlú kan àbí city kan mọ́ṣáláṣí jímọ̀ kan ni ní sábà máa wà tí ó tóbi tí ó jẹ́ main one mọ́ṣáláṣí kọ̀ọ̀kan bá wà kò ní jẹ́ sí pé wọ́n mọ̀ kí jímọ̀ ń bẹ àbí àwọn mùsọ̀láyàtọ̀ àti masajidu ratibu ni máa wà àwọn mọ́ṣáláṣí rawatibu pé wọ́n kàn máa kírun wákàtí márààrún tí kálukú mọ́ ní lẹ́sẹ̀ ilé wọn ní sábà wà. Jamiu tí máa wà tí ó jẹ́ pé ní gbogbo yẹn ti máa kí jímọ̀ ẹyọ kan ní sábà máa jẹ́ ní àsìkò tiwọn yẹn kò àsìkò ti change lásìkò tiwa yìí mọ́ṣáláṣí jímọ̀ in fact gbogbo mọ́ṣáláṣí àwọn ìlú kan bẹ gbogbo mọ́ṣáláṣí tí ń bẹ pátápátá tí wọ́n fún láǹfààní àti máa kírun wákàtí márààrún náà fún láǹfààní àti máa kí jímọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìlú kan nísìn so ó ti ìrun jímọ̀ ti ṣe kí ẹ bá ti rí kan ní street yìí ẹ ra street kejì ìrun jímọ̀ ń kí ń bẹ street kẹta ìrun jímọ̀ kódà ẹ máa gbọ́ ẹ wà ní mọ́ṣáláṣí ohun yóò tún máa gbọ́ kútúbà mọ́ṣáláṣí míì ẹgbẹ́ àbá ń gbọ́ mọ́ṣáláṣí ẹ gbọ́ kútúbà mọ́mọ́ tí ń lọ ohun yóò tún máa gbọ́ kútúbà ìmáàmù mọ́ṣáláṣí míì bí tó súnmọ́ ara wọn dé nísìn so lásìkò tiwọn àwọn sọ pé ẹni tó bá wá láti jìnnà ẹ pé jìnnà wọ́n ti wá ẹ pé ọ̀nà parí ìlú lọ́hùn àbọ̀nà oko ìlú ni wọ́n ti wá kí irun ẹ̀ẹ́dì nígboro ní mọ́ṣáláṣí kan ṣoṣo tó wà tán bá kírun ẹ̀ẹ́dì yẹn tán kẹ́ẹ̀tú wá ní kí wọ́n dúró kí jímọ̀ yóò ní wọn lára tẹ́ bá kí jímọ̀ tán kẹ́yìn ṣe máa lọ lẹ́gbàá tí wọ́n bá máa wọlé sí ìrọ̀lẹ́ ti rọ̀ so ọdún yẹn bí ìgbà pé wọ́n ná gbogbo ẹ̀ sí di àlọ́ mọ́ṣáláṣí àbọ̀ láti mọ́ṣáláṣí ni wọ́n ní yẹn lọ́fà tí Sayyidina Usman ibn Affan radiyallahu ta'ala anhu sàhábì ànábì pàtàkì tó fi yọ̀ǹda fún àwọn tí wọ́n bá wá láti jìnnà pé dandan kọ́ ni kẹ́ kí jímọ̀ ẹ máa lọ fi kí irun àyílà tẹ́ bá délé ẹ̀yin lè máa lọ lẹ́yìn tán kí ìdì tán pé ẹ̀yin lè máa lọ irun jímọ̀ ṣe dandan fún yín mọ́. Imam Shafi'i wá dúró lérí ilé yẹn pé gbogbo ẹni tó bá jára lù dandan nìkan kí jímọ̀ kò ìdì tán kí wọn kò yọ ìwọ jímọ̀ àti dandan jímọ̀ kò yọ kúrò lọ́rùn wọn àmọ́ ló bá já àwọn tán wá láti jìnnà tọ́nà wọn jìn kò sábúrú fún wọn kí wọ́n máa lọlé kán lọ fi kí àyílà ńlé ká tún pé kí wọ́n dúró kírun jímọ̀ yẹn ẹjẹ́ àṣẹ bí Usmanu ṣe ṣe ní tí Imam Shafi'i àtàwọn afá school of thought rẹ̀ dúró lé lérí nìyẹn. Imam Ahmad ibn Hanbal àti àwọn afá àgbà school of thought rẹ̀ àwọn náà lọ síbi pé tíyàn bá ti kírun ìdí o dandan kọ́ ni kó tún kí jímọ̀ mọ́ dandan kọ́ ni kó tún kí jímọ̀ mọ́ tó bá ti délé kọ́ lọ fi káyìlà àtàrà àlú àtàrà ìtòsí àtàrà jìnnà gbogbo kò sí yàtọ̀ ẹ̀wọ̀n kí Imam Shafi'i ṣe yàtọ̀ pé aráàlú dandan ni kó kí jímọ̀ o òun fi tiẹ̀ jọ àwọn Imam Malik àti Abu Hanifa àti gbogbo àwọn afáàtà dákọ sẹ́yìn kí aráàlú dandan ni kó kí jímọ̀ ara jìnnà la ní káyọ̀ǹda àmọ́ al-Imam Ahmad àti àwọn afá school of thought rẹ̀ àwọn dúró lérí pé náà tó bá ti kí jímọ̀ kò bá jára kó mọ ẹgbẹ́gbẹ́ mọ́ṣáláṣí báyìí tó bá ti mú kírun ẹ̀ẹ́dì láàárọ̀ kò nídìí kó tún kí jímọ̀ mọ́ kó máa fi káyìlà ní inú ilé rẹ̀ ǹjẹ́ kí lè rí lẹ́rìí wọ́n ní hadith Zayd ibn Arqam sàbí ànábì pàtàkì nígbà tí Muawiya ń bí radiyallahu ta'ala anhum ajma'in pé ńbọ̀lẹ̀ ti rí kí lè rí tá ànábì máa ṣe níjọ́ tí ń bẹ láyé sallallahu alayhi wa sallam tí ọdún Eid àti ọdún Jímọ̀ tó bá pàdé báyìí kí là ànábì máa ṣe ní Zayd ibn Arqam ní ànábì máa yọ̀ǹda àwọn èèyàn tán bá ti kírun Eid tán pẹ̀tọ̀ kí kálukú ọmọ lọlé ìrun Jímọ̀ ò ṣe dandan àdìsí yẹn ó ní ààyè látara pé aríkanú àwọn ẹlẹ́gbàá rẹ̀ tí condition rẹ̀ ọ̀hàn sí àwọn àfáà tí wọ́n máa gbà àdìsí wá pé majihulu ni ọfà tí wọ́n fi ní àdìsí yóò ní àlàáfíà àti iṣu míì tó tún wà lára àdìsí yìí so ìyẹn ló yẹn ọfà àwọn Málíkì wọn àwọn ọ̀faramọ́ irú practice báyìí pé ìgbà tí wọ́n rí traces yìí ń pọ́ lálàáfíà dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn kan láwọn rí pàdísì yìí ní àlàáfíà hadisi míì tán tún fi ṣẹ̀rí òun ni hadisi kan tí wọ́n ní wọ́n gbà látọ̀dọ̀ Abu Huraira lórí mátà yìí náà hadisi eléyàn náà àlàáfíà tó òun náà lára àwọn mudallisi náà ń bẹ níbẹ̀ hadisi kẹta tí wọ́n gbà látọ̀dọ̀ Ata ibn Abi Rabah tábìyàn pàtàkì tó ní Abdullahi ibn Zubair níjọ́ tí ń bẹ láyé Abdullahi ibn Zubair jọmọ kékeré sàbí kékeré àǹtí ìyàwó Aisha ẹ̀gbọ́n Aisha ìyàwó anabi sallallahu alayhi wa sallam ẹ̀gbọ́n rẹ̀ tán pè ní Asma'u bintu Abi Bakr òun ló bí Abdullahi fún sàbí anabi àgbà tán pè ní Zubair ibn Awam
pé ńjọ́ tí ń bẹ láyé ṣóun sì ṣe gọ́vnọ̀ àbí ká sì pé lólórí gbogbo mùsùlùmí ńjọ́ náà ní ilẹ̀ Hijaz tó pàṣẹ gbogbo bẹ̀ òun lólórí gbogbo mùsùlùmí. àwọn rí i pé ńjọ́ tí jimá àti ìdí pàdé báyìí náà ó kí ìdí tán ó sì yọ̀ǹda jimá. Abdullahi ibn Abbas sì rí ní tó ṣe wọn ní ó àsọ́bà súnà ìyẹn tóun jẹ́ sàbí àgbà tóun nẹjọ́ ọmọ kékeré lásìkò anabi sallallahu alayhi wa sallam. àdìsí yẹn náà òun náà bá yanjú ọ̀rọ̀ àmọ́ àdìsí yẹn ò lójútu ìtọ́rọ́bù ńbẹ́ńbẹ́. àwọn kan ní lẹ́yìn tó kírun ìdí yẹn tán kódà kò wulẹ̀ tiẹ̀ kí àyílà gan wọn ní kò wulẹ̀ tiẹ̀ kí pé ìdí nípa ti yan náfìlà rákà méjì fún ìdí kò sí àyílà mọ́ kò sì sí wọ́n ti ń pè mọ́ kò sì sí jímọ̀ kò sí àyílà kò tiẹ̀ sí kan mọ́ rákà méjì yẹn náà ni ó fi replace gbogbo ẹ̀. ẹgbẹ́ wa mi tún wá tóun tún ṣàlàyé mi àwọn àlàyé yẹn takora wọn ìyẹn lọ́fà tí ọ̀pọ̀lọpọ̀ afá aládìsí wọn ní àdìsí yọ̀ lálàáfíà o. Al-Imam Abu Umar ibn Abdul Barr tíyẹn bá ń wá ẹ̀kúnrẹ́rẹ́ gbogbo àwọn àlàyé yìí tó bá jọ lọ́mọ kí tó fẹ́ rí òkodoro ọ̀rọ̀ tó tún dítèlì jù báyìí lọ à ń sáré sọ ni ẹ̀rí nínú Tamhidu Abu Umar ibn Abdul Barr àbí istidkaru rẹ̀ ọ̀nà méjèèjì náà ló ti ṣe àwọn àlàyé yìí lẹ́kùnrẹ́rẹ́. so àwọn ẹ̀rí yóò fẹsẹ̀ múlẹ̀ láti kúrò níbi àṣẹ tí Al-Qur'an nípa ń pè kákí jímọ̀ dandan ni. so tó bá yẹ pé option kó kí kan nínú méjèèjì ló bá ní kó kí jímọ̀ ó lóore fún ọjọ́ kó kí ọ̀hún ìdì lọ. ẹ má jà tún gbàgbé ká rán ara wa létí àwọn ọjọ́ tí a dájú kọ yìí ìjọ́ kejì ọdún ìjọ́ kẹta ọdún àti ìjọ́ kẹrin ọdún náà àwọn ọjọ́ náà ayyamu tashriqi là ń pè wọ́n ìjọ alálùbáríkà ni wọ́n á kórìíra kéèyàn gbààwẹ̀ láwọn ọjọ́ kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ o àmọ́ ọba ṣeré o ṣe é dáa tó kó wá lọ ń gbààwẹ̀ ìjọ́ kejì ọdún ìjọ́ kẹta ọdún lẹ́yà lámìnú ìjọ́ kẹrin kò dáa tó torí àwọn ọjọ́ náà anábì ní ayyamu akilin wa shurb àfi jẹ àfi mu ni wa dhikri lillahi ta'ala wẹ́jẹ́wẹ́ mú ní àwọn ọjọ́ náà a sì máa fi rántí Ọlọ́run ọba ìjọ́ tá a fi kiri ọdún ni wọ́n lọ lé ojúlé káàkiri ẹ máa lọ jẹun ẹ máa jẹran ẹ máa fẹ bẹ́ẹ̀ bá ti ń jẹ náà ni ẹ máa rántí mọ́ àgbo kọ́ má bàa dá jẹ̀díjẹ̀dí lẹ̀ fún yín ẹ jẹ ẹ mu nínú súnà ẹ tún máa gba aládá bẹ́ẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ ẹ fún yẹn jẹ ẹ ṣàánú ẹlòmínà ẹ jẹ́ kí dùnú ọ kárí kéèyàn kan má sunkún ebi níjọ́ ọdún kọ́ má sunkún ebi níjọ́ kejì ọdún ìjọ́ kẹta ọdún ládùúgbò tó yí ọba ń gbé ẹ jẹ́ á jẹ́ kí dùnú kọ́ kárí kọ́ kálẹ̀ Ọlọ́run ṣàgbà lẹ́sìn fún wa ẹ jẹ́ á ṣàdúrà fúnra wa Ọlọ́run já sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé Ọlọ́run ṣe yìí ní àṣemọ́ wà Ọlọ́run fún wa lẹ́mìí gígùn ẹ̀mí gígùn lóore púpọ̀ tọ́lọ́run bá ní kẹ́mi yẹn ogun lórí oore lórí dáadáa ntọ́ dáa púpọ̀ ni Ọlọ́run ṣàgùn wá lẹ́mìí àǹfààní ó lè wà fẹ́rú láti lè túbá láti lè ṣàtúnṣe gbogbo tàtẹ̀yìnwá tó bá kù díẹ̀ Ọlọ́run ṣàgùn wá lẹ́mìí fún wa lálùbáríkà tó pọ̀ fàlùbáríkà sínú ìgbésí ayé wa jẹ́ àwúlò fún Ọlọ́run jẹ́ àwúlò fúnra wa jẹ́ àwúlò fẹ́bí jẹ́ àwúlò fara ẹ jẹ́ káyé ewo nítumọ̀ ẹ̀mí wa bá ti wá gùn náà má jà fi àìsàn lò má jà fi fìtínà lò má jà fi ìnira lò gbà Ọlọ́run jà fi ìfàyàbalẹ̀ lò gbà gbogbo aburú ń bọ̀ lọ́tún ń bọ̀ lósì Ọlọ́run máa dóòlà wa ń bẹ̀ ní tán pè ní àáfíà àti sàlámà náà nù Ọlọ́run fi sàlámà rẹ bá wa lò fi ọlà rẹ bá wa lò ká máa là nínú gbogbo ìṣòro ká máa là nínú gbogbo aburú la ilaha illallah Ọlọ́run wa bu ìmọ́lẹ̀ mímọ́ bù sí wa ní ọkàn jẹ́ máa tàn mọ́lẹ̀ fún wa nínú gbogbo òkun ayé yìí máa ṣókùnkùn púpọ̀ àfẹni Ọlọ́run bá fẹ́ guide ìdáyà wọ Ọlọ́run ọba ìmọ̀nà wọ Ọlọ́run ọba ìmọ́lẹ̀ wọ Ọlọ́run ọba bù sínú ìgbésí ayé wa já máa rí òdodo lódodo já máa rí ìbàjẹ́ ní ìbàjẹ́ má jẹ́ àrọ́lù ìbàjẹ́ já foríire lo ìgbà Ọlọ́run máa fàázìkì jẹ wá ń yà má fàázìkì má fi ní wá lára já máa rí jẹ já máa rí mu já máa rí ná já máa rí lò já máa bẹ́gbẹ́ mu àázìkì àti òṣì àázìkì àtòṣì tí máa dé èèyàn láàmú tí máa fa kéèyàn wá sínú rò sọ́lọ́run kéèyàn fẹ́ di kèfèrí àbí kó fẹ́ fẹ̀sìn lẹ̀ àbí kó tiẹ̀ má gbọ́ Ọlọ́run ọba yé mọ́ tí máa da ìgbàgbọ́rú mọ̀yàn lọ Ọlọ́run má fi rú òṣì bẹ́ẹ̀ táwa ó má fi rú àzìkí bẹ́ẹ̀ jẹ wá ń yà la ilaha illallah kọ́ wa kárí bá ti ń ṣe fúnra wa yìí kó dórí àwọn ọmọ wa kó dórí àwọn aya wa kó kárí gbogbo olólùfẹ́ wa. àdúrà tá Ànábì Ibrahim ṣe ó ní hablana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin Ọlọ́run fa àwọn ọmọ wa àtàwọn aya wa ṣe ìtútù ojú wa má jẹ́ kó jẹ́ sí pé ẹkún ọmọ láàmọ́ sùn má jẹ́ ó jẹ́ kún ìyàwó láàmọ́ sùn pé ìyàwó mi ní ó fi mí lọ́kàn balẹ̀ ọkọ mi ní ó fi mí lọ́kàn balẹ̀ gbogbo ẹni bá wà nínú irú position bí Ọlọ́run bá wa dùn wọ́n nú Ọlọ́run fi ìdùnnú àtayọ̀ sọ́dẹ̀dẹ̀ wa àwọn ọmọ wa ṣe wọ́n lọ́mọ rí ṣe wọ́n ní múmìnì ṣe wọ́n mùsùlùmí ṣe wọ́n ní mùsùlùmí ṣe wọ́n lẹ́ni Ọlọ́run wá ṣe wọ́n ní ọmọ rí tí gbẹ̀yìn tọ́yìn ṣe wọ́n lálázìkí ọmọ ṣe wọ́n lólókìkí ọmọ ṣe wọ́n lọ́mọ rí tí ó wúlò fẹ́bí tí ó wúlò fara tí ó wúlò fọ́lọ́run Ọlọ́run gbogbo ń tà wá ń tọrọ yìí kọ̀ mọ́ kí o ṣe wá ń wà lí rẹ o
fi wá sínú àwọn ẹni ìsúnmọ́ ìwọ Ọlọ́run ọba já mọ́ súnmọ́ bọ́dún bá ṣe ń gorí ọdún tá ń pẹ́ láyé sí bó òjò bá ṣe ń gorí òjò sí já mọ́ dọ̀rẹ́ ìwọ Ọlọ́run ọba sí ká mọ́ súnmọ́ ṣe wá lẹ́ni eré mọ́ wá fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa mọ́ fi ṣọ́ wa lóru mọ́ fi ṣọ́ wa lọ́sàn mọ́ fi ṣọ́ wa níbi tí afura aburú sí pé aburú ń bẹ ń bí fún mi ìyẹn mọ́ fura pé lágbájá ọ̀dà ìpọ́ta mi ni Ọlọ́run ṣọ́ wa ń bẹ̀ ẹni tá a fura sí tá a ṣe bọ́ rẹ̀ ni Ọlọ́run ṣọ́ wa ń bẹ̀ ṣọ́ wa níbi aburú òru ṣọ́ wa níbi aburú ọ̀sán aburú ojú oorun aburú gbà tí yẹn bá lajúlẹ̀ náà aburú èèyàn aburú àlìjẹ̀nú tó bá da tẹ́gùn tí ń bá ń bá tẹ́gùn rìn Ọlọ́run ṣọ́ wa ń bẹ̀ Ọlọ́run máa dóòlà wa àwọn òbí wa méjèèjì àwọn tí wọ́n bá ń bẹ láyé nu wọn Ọlọ́run bá wa fi kẹ́ ayé kẹ́ wọn Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa gẹ̀ wọn Ọlọ́run bá wa kẹ́ wọn Ọlọ́run bá wa gẹ̀ wọn àwọn sábàbí gbogbo oríire wa Ọlọ́run bá wa dúró tì wọ́n bá wa gùn wọ́n lẹ́mìí bá wa fún wọn láti bọ̀ tán rí àlàáfíà ìfàyàbalẹ̀ bá wa ṣe fáwọn òbí wa àwọn tóbi wọn ti wà lálkìyàmọ̀ Ọlọ́run bá wa kẹ́ wọn kẹ́ àlkìyàmọ̀ bá wa ṣàforíjìn rẹ̀ fún wọn bá wa bu àlàáfíà omi àlàáfíà àtomi àforíjìn sí kábàrí wọn bá wa rọ̀jú rẹ̀ síbẹ̀ gbogbo àwọn tí aṣoríire látara àwọn bẹ̀rẹ̀ látara àtòrí àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ń kéwú àwọn àfáà tí wọ́n kọ́ wa ń kéwú tán fọlọ́wọn ọba mọ̀ wá àfáà mi pàtàkì jùlọ àfáà tiẹ̀ náà wọ́n náà máa dá akọ rẹ̀ tó bá ti ń gbọ́ rẹ́kọ̀dù yìí àfáà tèmi pàtàkì jùlọ bàbá wa Fadilatu Dr. Sheikh Abdulkadir Juma Salman Ṣọládẹrú Mudiru Daril Kitabi wa Sunna torí kan bá ń bẹ tẹ́ bá rí lára wa nínú ẹ̀kọ́ nínú gbogbo àwọn Ọlọ́run fi ṣe sábàbí o àwọn Ọlọ́run fi ṣe sábàbí gbogbo ẹ̀ mo tọrọ fún wọn Ọlọ́run jaari wọn pẹ́ bá a lọ́rẹ̀ mi wọn bá a fi wọn láyà balẹ̀ bá a fún wọn láṣeyọrí jù báyìí lọ mọ́ fi ṣọ́ rẹ̀ ṣọ́ wọn lóru àtọ̀sán mọ́ ṣàlékún àgbéga rẹ̀ fún wọn ọ̀làlá ilaha illallah ọlá Muhammad rasulullah àti gbogbo àwọn tá a ṣoríire lára àwọn ìmọ̀ràn lásán lẹ́lòmíì fi contribute sínú láìfù wa tọ́dẹ̀ di nǹkan ńláńlá gan tó di nǹkan ńláńlá gan tó fẹ́ ju tẹlòmíì tí èèyàn kàwé lọ́dọ̀ rẹ̀ lọ ìmọ̀ràn lásán ló fún yàn ẹlòmíì ń bẹ owó ló fi ràn yàn lọ́wọ́ ẹlòmíín bí àdúà ló ṣe fún yẹn tọ́lọ́n dẹ̀ wo tàdúà tó ṣe máa yẹn la gbogbo ẹni tó fọ̀nà kan sọ̀nà kejì contribute sínú láìfù wa Ọlọ́run àtọrọ oore fún gbogbo wọn nínú ọdún tá à ń ṣe yìí Ọlọ́run má jẹ́ wọn mọ̀ sí ìbànújẹ́ àwọn tó ti wà lálùkìyàmọ̀ Ọlọ́run bá wa kẹ́ wọn gbogbo alásùnmọ́ wa pátápátá gbogbo ẹbí gbogbo ara náà la tọrọ fún Ọlọ́run ṣe dáadáa fún gbogbo wa o ẹ̀sìn wa jẹ́ ọmọ dáa sí ayé wa jẹ́ ọmọ dáa sí gbogbo ẹni tó ní gbèsè lọ́rùn nù wa Ọlọ́run bá wa san gbogbo ẹni tó ní gbèsè lọ́rùn Ọlọ́run bá wa san Ọlọ́run bá wa san gbogbo ẹni tẹ́mi rẹ̀ ọ̀balẹ̀ Ọlọ́run fi wọn láyà balẹ̀ gbogbo ẹni àyà rẹ̀ ń já gbogbo ẹni tí ọmọ tí ó ṣẹlẹ̀ sí lẹ́nu iṣẹ́ rẹ̀ lẹ́nu kíní kan ẹ̀rù ń bà Ọlọ́run ṣá fi wá láyà balẹ̀ wá fún wa láti bọ̀ tán rí gbogbo oore tí yẹn rí kò sí ìtó tó kíyàn láti bọ̀ tán rí jákúlérí Islam jákúlérí imani jákúlérí oore ọ̀làlá ilaha illallah ọ̀là Muhammad rasulullah ọ̀là sallallahu alayhi wa sallam barakallahu barakallah barakallahu barakallahu wa fina wa fikum barakallah ẹ kú ọdún ẹ kú ìdún ẹ̀mí wo ṣe púpọ̀ rẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.